ẹ kúlẹ̀ ẹ̀yin aráalé, orúkọ tèmi ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàlàkọ́. Mo kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri, mo kí yín kú ọdún o, a kú ọdún, a kú ìyèdùn, èmi á ṣe púpọ̀ ẹ̀ o. Ọdún ò ní mú ìkọ̀kọ̀ lára wa lọ o, a máa lò nínú ayọ̀ àti àlàáfíà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàlàkọ́. Ẹ máa wo Bísí Ológe kẹ́yìn náà lè mọ̀ bó ṣe ń ṣoge. Don't touch that down. Ọdún ya mìrìgìdì, wèrègèdè lọ́yẹ̀ o.
táyé wọlé ìgbà tó dúpọ́ onílé ìgbó ọba ṣọlá làwọn ọba abẹ́fẹ́ bí àwọn sábà làwọn lọ́kọ̀ọ́jọ́. kábíyèsí èdè ìdílé mọ̀ wípé ìlà ìṣe. àtàyẹ̀wò alákòrò aláwọ̀ olúbọ̀sì olúgbó olóyíṣẹ́ ìgbésẹ̀ wípé òru. kábíyèsí ló kò jọba ìwé kò ní bàbá yìí o ìdílé ní bàbá ọ̀pọ̀ ọlọ́dọ̀ sí bàbá bàbá àgbàdo o kábíyèsí ló kọ́ ọ̀pọ̀ lórí o orí tí wọ́n fi sáré yìí sẹ́ oníṣẹ́ ọ̀dọ̀ ojú ìwé wọ́n bẹ̀rẹ̀ ìlú nítorí ẹ̀yìn nìkan ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ní ìyàwó ẹ̀rọ àbáwọ̀ bàbá tó ẹ̀rù òde bàbá o alákòókò akáyéwọ̀ olúbọ̀sì olúgbọ́ onímọ̀ bàbá tó ẹ̀rù òde bàbá o ẹ̀dá bíi kíkú ìtọ́lá wọ́n ti tèmi dájú ọjà ìwé kílẹ̀ ìlú ọ̀dàdà á sábà dáná gbọ̀ngàn. ẹ̀wọ́n mi náà rí mi agbára mo bá lòdì ẹ̀wọ́n mi náà rí mi alápọ̀jù mo bá lòdì ẹ̀wọ́n mi náà rí mi aláyẹ̀wò mo bá lòdì ẹ̀wọ́n mi náà rí mi olúbọ̀sì mo bá lòdì ẹ̀wọ́n mi náà rí mi olúbọ̀ mo bá lòdì ẹ̀wọ́n mi náà rí mi àbí ìṣà mo bá lòdì ọlọ́láyé mo bá lòdì.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.